ó ti lé lọ́dún kan ó ti lé lọ́dún kan Alájọkẹ́ ṣọdún ayọ̀ ó ti lé lọ́dún kan o. Ǹbá délé àrólù ǹbá délé àrólù ǹbá délé àrólù ǹbá délé àrólù òjò ló rọ̀ tí ó dá o ǹbá délé àrólù ọmọ òkè Ìbàdàn ọmọ òkè Ìbàdàn ọmọ òkè Ìbàdàn ọmọ òkè Ìbàdàn Ìbàdàn nílé Olúyọ̀lé o ọmọ òkè Ìbàdàn o. Elese ti dé o Òkòrèsé ti dé o Alájọkẹ́ ti dé Òkòrèsé ti dé o Elese ti dé o Òkòrèsé ti dé o. Ẹ bá ń ká Alájọkẹ́ o Màámi Ganiat Dásọ́lá ti sọ́jọ́ bí lónìí mo wá kí o lónìí mo rí ibà lọ́dọ̀ àwọn bàbá tó gbé bí ọlọ́mọ kó ọdọọdún làmí rórógbó ọdọọdún làmí ráwùsọ ọdọọdún lámọ̀rẹ́ òbí irun òkú ọdún o màmí òkú ọdún o sì kó àṣeyẹ màmá Báràká mẹ́bí wọn náà ní kí n màmá Sọ̀díkì òkú ọdún o màmá Tọ́yìbì wo wá ní fọdún èyí sópin màmá Zainab dákúnmọ́dágọ́ ọjọ́gọ́jọ́dún ẹ̀ lóde màmá Farouk mẹ́bí wọn náà ní kí n kú ọdún ara pápá lábẹ́ tìbí kìjàkìjà lábẹ́ ṣin òjòjò wá ní sòwò kó mọ́lẹ̀ náà jà kókókó lárọ̀ tá lé aya late Mohammed kọ́lọ́ ń tẹ́wọ̀n sáfẹ́fẹ́ rere iwájú tó kọjú sí ó dáa ẹ̀yìn tó fi sílẹ̀ onídàárú lágbára Ọlọ́run ọba àṣẹ ìṣàmọ́dún oyin mọ̀tẹ̀ nínú afárá ekulu mọ̀tẹ̀ láláyé èrè òjò láwọn mọ̀tẹ̀ nínú àpà ìwò orí ọdún onídẹ́kámọ́sẹ̀ rí òbí ran ó mọ bẹ̀rẹ̀ ọ̀bẹ níbẹ̀ ṣu àtẹ́lẹsẹ̀ wọn sì mọ bẹ́ẹ̀ náwó àwọn ọmọ rẹ̀ ló pè mí sórí aago wọ́n ní Òṣùpá Akéwì dákúngbèrà lódìde mọ́ bọ́ wá bá wa kíyà wọ́n bá wa kárí dùnú àwa wọ́n bá wa kábí àmọ́ gbọ̀jà gbọ̀rọ̀ àbí àmọ́ tí dúró tọmọ́jọ́ ogun lé wọ́n níjọ́ rírí jẹ wọ́n níjọ́ àìrí jẹ wọ́n níjọ́ kẹrẹ́ bébí sùn ló pọ̀ ọjọ́ wọn ló kú ọdún wọ́n ní kí ọkọ̀rí ewu o wọ́n ní kí ọ bí ẹlẹgbẹ̀rin ọ̀kẹ́ o bí ẹlẹgbẹ̀rin ọ̀kẹ́ bóyá sì jẹ́ mi ní o tèmi máa mi ṣó ní máa ní ṣó lókè bẹ̀ yẹn ni torí láló mórí kìyàn èmi mọ̀ bọ́ tí kó kílé àwọn bàbá rẹ̀ tó fi fún ni lówó ọmọ wọn bá dán lé Olúyọ̀lé ọmọ àjẹgbín o ọmọ àjẹgbín jẹ́ kára wọn máa fi kára wọn fọ́rí mu Ìbàdàn mọ́jà mọ́jà tẹ kára wájú lẹ́rú Ìbàdàn lójó ìlú Àjàyí ìlú Bíkúnlé olódò kẹrìírí lójoogun ẹ̀yìn lọ́wọ́ kẹ́ńbẹ́rẹ́ bí ìjà wọ́n ńlá kì í wáyé ká mọ́ ṣe lárùn kan ìjà gbòòrò lárùn Ìbàdàn Àgbàlá Ògúnmọ́lá ti tó kókó ó sáré o Àgbàlá Ògúnmọ́lá jókòó bá bẹ́ẹ̀ lómi lọ ẹ̀yìn lọ́mọ Olúpimọ́dé sọ́bọ́yọ̀ kéènì ọmọ àríkèyọ gbọ̀ngàn òjò lárómi wọn ní àrólú owó ọmọ Fẹ́mi òjò tọ́ya eégún di mẹ́fà lè kó lé o èmi ní ṣètòbìnrin ò máa wo pàká ló di mẹ́fà nígbà alẹ̀ kí ní ṣètòbìnrin ò máa wo ẹ̀wù di mẹ́fà mo lù ú gbogbo ẹ̀wù àṣegúngún bó ti lù ká mi lára bí àjèrè tó bá sọ pé Ìbàdàn tí ó pójú lówó ẹ̀wí fún ọ pé bàbá tí ń ṣòun ló mú bàbá tí ń lẹ́rú lójú ogun iwájú ológbòjò ìgbégún ni ẹ̀yìn ológbòjò ìgbégún ni ọ̀tún ológbòjò ìgbégún ni òsì ológbòjò ìgbégún ni mọ́wòkè mọ́wòlẹ̀ èmi ò rí bí wọ́n gbégbé légún sí mọ́ ológbòjò ní yín sọ́bọ́yọ̀ kí ọmọ àríkèyọ gbọ̀ngàn òjò lárómi wẹ̀lé àrólú Òkòrèsé ni ọ́ ọmọ àjẹbí ọ̀rọ̀ yọ ṣẹ̀ṣẹ̀ Àjíṣọlá ọmọ kẹlẹ́ ojú ogun ojú ló bá ṣe méjì wọn àwòrán kedere ẹsẹ̀ ló ṣe méjì wọn àyẹ̀nà bàdí ló bá ṣe méjì wọn àjò òkú téńté lórí ẹni ogójì èèyàn dúró 100 ẹsẹ̀ ló jẹ́ ọmọ Wòyíra kó mọ̀ bá rẹ̀ ẹrúkẹ́rú àbílálà lẹ́nu ọmọ Wòyíra kó mọ̀ bá ra gbákígbá ìgbákígbá ní kẹ̀kẹ́ ń sọ òkú ọdún o màmí òkú ọdún o sì kó àṣeyẹ grandma Mohammed mẹ́bí wọn náà ní kí n ìwò wá ní fọdún èyí so òpin lágbára Ọlọ́run ọba tọ́ba wọn níta ló ń kọrin ewì sétí gbọ́ rẹ Òṣùpá Akéwì lèmi jẹ́ èmi láfíjọ́ Akéwì tí wọ́n ń wí àfíjọ́ Akéwì tògbòde ọmọ wọn lókè o.
odò kòtó ọmọ àfìdíjó ràn ìràn odò kòtó ọmọ àfìdíjó ràn ìràn.